prove kejì ẹ play voice note yìí multiplayer. ẹkún àtàkì ẹkún àtàdénú gbogbo ẹ̀yin tí ń bá ṣe ẹ má jẹ́ kọ́rọ̀ mi dùn yín dénú ẹ dáríjì mi ẹ yọ́nú sí mi pé ẹkún àràbà kì í gún àràbà dọ́kàn ẹkún àràbà kì í gún àràbà dọ́kàn ẹkún àràbà kì í gún àràbà dọ́kàn gbogbo ẹ̀yin tí ń bá ṣe ẹ má jẹ́ kọ́rọ̀ mi dùn yín dọ́kàn ẹ yọ́nú sí mi n tí ń bá ṣe ẹ jẹ́ dáríjì mi pé ègún ọ̀tá kì í ṣe kó pọ̀ ká lára ègún ọ̀tá kì í ṣe kó pọ̀ ká lára ọjọ́ tí ìjímèrè bá fojú kan alápè ni ọjọ́ yẹn lè ti nú ẹ̀ yọ ẹ̀yin àjẹ́ àdúgbò yẹn yọ́nú sí mi gbówó láwá báyìí mi Victor Ọmọjùmọ̀kẹ́ ẹ̀yin ọkùnrin ìlú ẹ̀ yọ́nú sí mi owó ọwọ́ yín ni kẹ́ fi wá bá mi ṣàjọ̀dún mi ẹ bá ti wá ṣe tán ẹ dá sẹ́nu ẹ̀ já sí màá sí. iṣẹ́ mo ti gbọ́ iṣẹ́ ńlá rẹ̀. àjọ̀dún wọn ànípẹ́ ṣàjọ̀dún February. níbo àjọ̀dún nìyẹn tẹ́ bá gbọ́n. ẹ ṣàjọ̀dún náà church wo ni wọ́n ṣàjọ̀dún. ohun tàjọ̀dún nìyẹn but ti gé yẹn prove aláwọ̀kọ́ rè wọ́n go through ẹ̀ lọ́sàn-án even wọ́n pe àwọn méjì bíi tí kan ṣe gbọ́ voice note pé látàgídígbò olóhùn òye wa ó sì jádànù ẹlẹ́ẹ̀kejì ò pìkì àtọ̀ aláwọ̀kọ́ rè ẹlẹ́ẹ̀kejì náà rè ó pé mẹ́rin tó jẹ́ proof but àwọn nǹkan tó yẹ kó ẹ máa farabalẹ̀ go through. no wàá go through ẹ̀ kóòtù. òun ni mẹ́rin. pásítọ̀ ẹ̀ mà sẹ́wọ̀n. ó sì wà lásán. ṣé ẹ mọ̀ pé ẹ̀ ní lọ ilé sá. ó sì wà lásán. ẹni tẹ́ ẹ sọ̀rọ̀ ṣé ẹ mọ̀ tó wà nù tẹ́ wá sọ pásítọ̀ mọ̀ ti dáràn. òfin orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n dìfẹ́ǹdì in tó mú wọn fi irú nǹkan bẹ́ẹ̀ yẹn lọ rú ọmọ yìí at that age. ṣé wọ́n penetrate. as in wọ́n wọlé sí ẹ lára láti òdì ẹ̀. wọ́n tẹ̀ mélòó. kásá ni like 4 times tí mo máa ń ṣe jù ní pé mo máa masturbate wọn. but wọ́n ṣe yẹn bí ẹ̀mẹ́rin. yes sir. dókítà ó mọ̀ test ẹ̀ tí dókítà bá test ẹ̀ tó bá lọ jẹ́ pé rọ́ọ̀ni tí wọn ò ṣe rí wàhálà mọ́ ni. yes sir. ó máa ṣe ọmọ masturbate ní àbí. mo ti sọ lẹ́ẹ̀kan sà pé mi ò bá ṣe bẹ́ẹ̀ mo ti sọ lẹ́ẹ̀kan. ẹ̀yọ́ ọmọ Nàìjíríà ibi awúládé yìí o a ti rí ìdí tá a fẹ́ rí a dẹ̀ ti wo nǹkan tí a fẹ́ wò a ti rí pé n tó hàn gbangba ni pé Pastor Victor Adénẹkàn ilé ìjọsìn wo ni. Christ Dominion Prophetic Church. Christ Dominion Prophetic Church tó wà ní. opposite Àmọ̀tẹ́kùn. Christ Dominion Prophetic Church tó wà ní opposite Àmọ̀tẹ́kùn ní Kompo ní Mọ́níyà Kompo ní Mọ́níyà Ìbàdàn níbo ni Àmọ̀tẹ́kùn yẹn wà ní. ó dùn dàbí ó dùn òkè tá a bá ti ń lọ sákìnyẹlé tẹ bá ti lẹ́gbẹ̀ẹ́ tẹ́ ń dalẹ̀ sí. ká tó débẹ̀ ká tó débi ilé ilẹ̀ asunlẹ̀ yẹn pásítọ̀ ẹ̀ kò kú o ẹ̀yin lẹ́ ń pọ̀fọ̀ tó dùn mọ́ yín lẹ́nu yìí ẹ̀gún ata dénú torí àjọ̀dún ẹ̀yin náà jẹ́ nìkejì tí yóò dágodi nítorí irú nǹkan báyìí ẹni àkọ́kọ́ náà ti lọ ẹ̀yin pásítọ̀ tẹ́ bá ń ṣe nǹkan báyìí ẹ máa ń lóògùn ẹ bá ń ṣe gé nǹkan kan báyìí ẹ máa ń lóògùn wàhálà wà láyé o ọmọ Nàìjíríà wà máa lọlé lónìí ọlá ọmọ fi pásítọ̀ sáàyè wọn o we are going to establish your case ẹ ló ń lágbára jù toró minor ní ẹ nígbà tí pásítọ̀ ń bá ẹ ṣe ìṣekúṣe ọwọ́ pé wọ́n ti ẹ̀ ní kó masturbate àwọn gan wọ́n ti assault ẹ̀ and it's criminal under the law. Yeah, Pastor. Ẹ dìde. Sir, wọ́n sọ statement kan sir. Kí ni a sọ? Nígbà tí wọ́n ṣe voice call kan, ó wà ń bíbà.
wọ́n sáà bọ́n ṣe ń sọ̀rọ̀ wọ́n sáà ní òjò ó dẹ̀ mọ̀ mí o ìtumọ̀ ni pé wọ́n mìíní mi so mo fẹ́ bẹ̀ yẹn ọmọ nàìjíríà sà tí nǹkankan bá ṣe mí pásítọ̀ yìí ni sà o so ohun tí mo fẹ́ ní kẹsàn nìyẹn sà. ìyẹn kọ́ ọmọdé sẹ́ni kankan ní yín mọ́ then sir bí táyé fẹ́ treat ẹ̀ torí àtìgbà tó ti dọ́dọ̀ mi bí táyé dọ́dọ̀ mi èmi gàgà mo lọ gbà lọ́dọ̀ wọn kó wọn wá bá mi gbé bí táyé dọ́dọ̀ mi àtìgbà yẹn lẹ́bí tó fi dàrú fọ́tà tèmi lọ. get nǹkan hard tó yẹ pé wọ́n ké gan ó jẹ́ problem fẹ́mi gan. ìmọ̀ bá a ṣe mátà yìí gan ok pásítọ̀ ò lọlé àbí ta ló ń gbélé pẹ̀lú pásítọ̀ kò sí èèyàn kan gbélé pẹ̀lú pásítọ̀. adéọlá. is that right? ìjáde gbogbo kakọ́ láàmú gbogbo aṣọ́ká àṣà lóhùn gbogbo tí bá ń ṣe yín o. àwọn ìkówó lọ lóru. lọ́rùn ṣàlàyé